Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wà lẹ́tà máa play fún fídíò kan náà rèé tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún ẹ wo ẹni yìí ó jáde kò tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí sóríṣiríṣi nǹkan ẹ wo àwọn nǹkan ló sọ nínú fídíò ìlú rẹ̀ lẹ́mọ̀ náà láti jẹ lórí ìkànnì lé ẹ ti mọ táwa ṣe ṣe lórí ìkànnì pé àwa kò bá rí àwa kì í sọ dábọ́ wá sí láti wá sọ á ti jẹ́ pé a ti ṣe ìwádìí tó dà lórí ẹ̀ka tó ń gbé jáde ẹ̀ ti mọ̀ pé jẹ́ new news la máa ń gbé jáde lórí ìkànnì owó a máa fi wá pọ̀lọpọ̀lọ gbèdé a máa fi àkóso ẹ̀ka tó ní abẹ́ẹ̀kọ̀ ṣùgbọ́n àmúṣá bade ke gba ọkọ ni ẹ̀dá akọ̀mọ́ lórí kò ẹ̀dá ìkẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ subscribe kẹ́ share àwọn videos wa tó bá lè máa jẹ ìdájọ́ àwọn content like owó ẹ̀dẹ́kẹ́yà gbogbo videos wa. ọ̀rọ̀ ìyàwó Angel dàbí àwọn tí wọ́n ní wọ́n gbọ́mọ bà fọ́ṣùn kò síbi tán fẹ́ lọ Gistlover ló máa determine nǹkan tán máa sọ. Driver yẹn sọ wípé the wife was shocked when she saw him at the entrance. The message the wife sent to Prime Boy. Ẹ lọ wo gbogbo àwọn kíní yẹn kẹ́ pay attention. Ìyàwó Angel ṣé Naira Marley ló fún ẹ lọ́bẹ àbí ló fún ẹ níbọn? Because me more reason to ṣe pound lórí Naira Marley ní corona inquest. Gistlover àwọn nǹkan tó sọ nípa ọmọ yẹn wà níbí. Mo fẹ́ gbé nǹkan kan wá fún yín. Mo fẹ́ gbé nǹkan kan wá fún yín. Ta ló likely láti pa Mohbad? Ta ló ní strength láti pa Mohbad? Ta ló ní ọgbọ́n àti ète láti pa Mohbad? Ta ló ní group of àwọn èèyàn tó ń pààyàn? Ẹ jẹ́ kí n fi evidence yẹn hàn yín. Mo gbọ́dọ̀ fi hàn yín, ó wà very important. Ẹ jẹ́ kí n fi evidence hàn yín. Ẹ jẹ́ kí n wo bí a mo lè padà rí. Ẹ jẹ́ kí n wo bí a mo lè padà rí. Ẹ má gbàgbé pé strange number tó pe driver yẹn, the same strange number ló pe Honorable Chief Mrs. Fenogbegbe. I repeat, everything that has to do with Gistlover has to do with strange number. Strange number tó sọ wípé kó lọ report ara ẹ̀ ní police station. Ẹni tó yọjú lẹ́nu ọ̀nà yẹn tó rí driver yẹn láti pe Gistlover pé driver yẹn ò lọ o. Ó wà ńbẹ̀ o, a ní fún mi ní nọ́mbà ẹ̀. A ní kíni? A ní fún mi ní nọ́mbà ẹ̀. I want to know why the whole family of Mohbad minus Baba, I want to know why they were mentioning Naira Marley and Sam Larry. I want to know. Let me show you this. Let me show you this. Ẹ wá wo kíní. Ẹ wá wo kíní. Ẹ jẹ́ ká tún wo àwọn evidence tí mo fẹ́ gbé wá. Ta ló pa Mohbad? Ẹ rí wípé strange number tó text Chief Mrs. Fenogbegbe. Ẹ rí pé foreign number ni. Tẹ́ bá wo narrative driver yẹn, ẹ rí pé the same thing, foreign number. Now let me I want to show you this. I want to show you this. Look at this. This is 5 days after Idumata.
This is 5 days after Idumata. Tí wọ́n sọ wípé Alan grapping ṣe rántí. Ẹ rántí tán la Alan grap. Ẹ wo nǹkan tí wọ́n kọ síbí. Eléyìí don't mind him kinikan with her fake, okay. Eléyìí so fake, why come here with fake account, okay. Eléyìí, we the Nigerians youth, we march to Lizzy's house and finish her up if she don't start with Faith Ojo. Watch out and see how far we'll go to stop her from continuing to disgrace herself. Etiri, we the Nigerian youth, we march to Lizzy's house and finish her up. Number one, Shende, did you see the evidence? Now, hold on a second. Let me bring another one. Okay, look at this. Okay, now, look at this one. Eléyìí ń bú Gistlover, ó ní pé, because this is our story, ó ní, all this thing you are doing is bad. That is why you don't have husband on your own. You should be ashamed of yourself. Why you no face PDM, Mugu. Shetiri ẹnu ìṣó, ó ní Ojo is the setup again. Àwọn oní setup son. Ẹ wá wo bíbá. You dey mind them, their mind no go touch ground. Sherry bíbá. Now, Mumbo. Now, you all saw this video against me that day. You all saw it. Abi? Now, lady yi, shop number rí, phone number lele. Ó ti yín, phone number lele. Ìyẹn lady phone number lele. Ṣé bẹ̀rẹ̀ ni tó ń ṣe show bí? Only if court no do wetin we want, we switch to another plans. Only if court no do wetin we want. Case mi ni o. Case mi ojú lady yẹn rí, shop number rí, phone number rí, block number rí l'Abuja. Ẹ̀rí mo ìtọ́jú evidence yẹn. Only if court no do wetin we want. Ibà iná náà ti tọ́ wá ya gbogbo nú ilé mi, tán fídíò nú ilé mi. Only if court no do wetin we want, we switch to plan. Mbo, we switch to other plans. Now, Mbo, what I put to ship. Okay. Mbo. Ẹ wo Gistlover ń bí. Gistlover ni, dear Nigerian police force, here is another strong evidence why you need to arrest every single being in that drug cartel. Gistlover, why tó ṣe advocate pé kí wọ́n arrest every single being tó wà nínú ilé lọ́jọ́ tí Mohbad kú. Ó ní named Malian record. Ìwọ náà ó ní Nigerian police, here is another strong evidence why you need to arrest every single being in that drug cartel named Malian record. So everything that has to do with Malian record is drug cartel label. Here are the lyrics of one of the signing. They all plan the death of Mohbad. As una say, una deaf and dumb. I don't dey help una. I'll bring another one now. Now, pẹ̀lú àwọn ẹ̀rí bí ká máa dún ìkòkò mọ́yàn pa fẹ́ pààyàn, à ń lọ pààyàn, à ń máàchì lọ sílé yàn, tálẹ́rù pó pa Mohbad. Àwọn ẹ̀rí tí mo gbé síta. Pẹ̀lú àwọn videos tí kóòtù bá ṣe nǹkan táwọn fẹ́, àwọn á ṣe plan B fún ọ̀tá mi. Ẹ jẹ́ kí n tún fídíò bọ̀bọ́ ìgbé wá. Bóyá màá rí gbé wá. Ẹ jẹ́ kí n fídíò yẹn, ẹ jẹ́ kí n tún gbé wá. Tí n bá rí good, tí mi ò bá rí ó rà pọ̀ mi. Okay. Kí ni ìtì kù? Ẹ jẹ́ kí n tún gbé wá.
ṣé kò ń ṣe plan B náà lò fún Mohbad? They are not youth. Ta ló olórí burúkú mọ́ làwọn yẹn? Nigerian youth. Àwọn Nigerian youth àwọn Igbo ló ń ṣe importation wọlé. Ẹ máa bọ̀, mo fẹ́ kẹ́ wọlé. Ó di threat ikú mélòó tẹ́ gbọ́ báyìí? Ó di threat ikú mélòó tẹ́ gbọ́? Now, listen to this. Listen to this. So, because mo fẹ́ sọ nǹkan fún yín. Let me change this word. Give me another one. Give me that purple. Careful, kó má gbé kíní ìṣubú. If you want to take the clothes, careful, kó má gbé kíní ìṣubú. Kíní ẹ̀. Eh? Okay, sorry. Mo fẹ́ play nǹkan kan nísìn. Ṣẹ́ẹ̀rì ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Nǹkan tó bá jọrun la fi ń wé wọn. Èpo ẹ̀pà jọkú sí ẹ̀ lérí. Ṣé ń gbọ́ mi? Ẹni tó bá ní capability àti pààyàn la lè sọ pé ó pa Mohbad, which is Gistlover. Ṣé bẹ́ẹ̀ gbọ́ tán sọ wípé tí kóòtù ò bá pay àwọn lórí kéèsì ọ̀tá mi, àwọn á ṣe plan B. Now, ẹ máa bọ̀. Mo play kan fún yín lánàá. Kí n tó play yẹn padà wá, ẹ jẹ́ kí n tuntun ilé ìgbé wa. Ẹ jẹ́ kí n tuntun ilé ìgbé wa. Èjì yìí ṣó pa. Oh God. Fídíò yẹn dáhùn sí. Okay. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kí ni Iyabo bí ikú kí ló ṣẹlẹ̀? What happened? Abiyamọ màlẹ́yìn méjèèjì yìí. Ó ọkọ yín ni. Tí Iyabo Ojo di kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Iyabo Ojo? I don't know your. Hold on. Ẹni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀. Kí lẹ sọ? Kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Iyabo Ojo? I don't know your problem on internet. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Did you hear that? Olanike, plan B is not do matter. Plan B ni nǹkan tẹ́lẹ̀ yín sọ yìí. Ẹ rí i pé everything that surround them is all about ẹ lọ pa, ẹ lọ match lọ lé ẹ. Ẹ mú kúrò lókè erùpẹ̀, ẹ jẹ́ ká lo plan B. Ṣé rí pé that is mo kàn mú àwọn evidences wá fún yín. Charger mi, mo gently ní charger. Eléyìí sìn, video eléyìí sìn, last 2 weeks lélẹ̀. Last 2 weeks lélẹ̀. Ẹ máa gbọ́, máa play tàná náà fún yín. Ẹ máa gbọ́. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Torí ẹ̀ gogogogogogo ni ikú tọ́ sí. I don't know your problem on internet. Kí ni nǹkan tó ṣe gbogbo tó fi ń dùn tó fi jẹ́ pé ikú ọmọlẹ́dẹ̀ ń ronú sí Iyabo Ojo? I don't know your problem on internet. Ṣé kò tí sẹ́ni tó lè pa àwọn méjèèjì yìí ni ká má tẹ̀ gbóhùn ọmọ lókè pẹ̀? Torí ẹ̀ gogogo. Hold on. Now, let's go back to the one I played yesterday. Let's go back here. Tí mo play lánàá ibo mo ti rí náà. Mo ti rí. Fídíò tí mo play lánàá. Mo ń bọ̀ ẹ̀yìn ìlú mi. Èyí tí mo play lánàá. Hold on. Tí mo play lánàá. Hold on. Èyí tí mo play lánàá. Ẹ wò.
ṣé ti rí ẹ jẹ́ n lọ fi nọ́mbà ẹ ràn yín ta ló jù sí mi tí n bá play lé video shop tí n bá play lé photo lé. This is my house, this is my shop. This is my house, this is a picture of my house, this is a picture of my shop. Ẹ máa gbọ́. Ọ̀yà ta ló jù sí mi ṣé tí n bá send nǹkan ṣé mọ̀ pé màá ṣó máàkì pé nìyẹn ti rí ṣé mọ̀ pé nǹkan tó send sí mi lélẹ̀ ó jù sí mi ní on the 12th of August ṣé rí pé fóònù mi yóò dá mo kàn tán wò lọ́lọ́run fún mi ṣe ti rí ẹ jẹ́ n fi ẹ dúró síbí ẹ jẹ́ n fi ràn yín báyìí ṣé ti rí pé wèrè ni ṣé rí. ó mọ̀rọ̀ tó sọ fún mi ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ bá kí mo parọ́ mọ́ ẹ̀ ògún nílé ògún rẹ̀. sọ́mọ́tò fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ o fẹ́ kó kúrò láyé oníṣẹ́ ká pa ni. Kwame ó ní ká pa Lizzy mo rẹ́rìn lọ́kàsí rẹ́rìn ó mẹ́sẹ̀jì mi síta mo pé náà rẹ́rìn ó wá ní kó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ mọ́ ẹ̀kún ẹ̀mẹ̀ jáde ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 and 500,000 wá. ọ̀ tó bá jẹ́ pé wọ́n rí ọ̀tá mi pa Gistlover mà ní sọ̀rọ̀ a máa fi kọ́ bí ọ̀tá àríkẹ́ lọ́rùn àti ọ̀tá Mr. Lawal àbí àwa ní òun wá justice fáwọn ọmọ ẹ̀ méjèèjì tó máa gbé òkú wọn wálé bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n fi fídíò ẹ̀ hàn yín ẹ jẹ́ kí n fi fídíò bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yìí hàn yín fídíò bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yìí ló ń bọ̀. Odidi ẹni tí ó employ àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ fi 300,000 pa ẹni tó employ àwọn èèyàn tó pọ̀ wọ́n fẹ́ fi 300,000 pa. Ta ló pa Mohbad? Ta ló ní instrument tó lè fi pa Mohbad nínú Naira Marley, Sam Larry àti Gistlover? Ta ló ní instrument tó lè fi pa Mohbad? Ta ló ní instrument àti pa ènìyàn nínú Naira Marley, nínú Sam Larry? Àti Naira Marley. Ta ló ní instrument àti pa Mohbad nílùú tó ní ọba tó ní ìjòyè? Nílùú tó ní ọba tó ní ìjòyè, owó tán fi ń pààyàn is as cheap
as 300,000. Wọ́n dẹ̀ ti ya fọ́tò ilé mi, wọ́n ti ya fọ́tò ṣọ́ọ̀bù mi. Wọ́n wá lọ bá godmother wọn fún 300,000. Ta ló pa Mohbad? Ta ló ní instrument àti pa Mohbad? Ta ló ní irinṣẹ́ tó lè fi pa Mohbad? No be only you. All because all believe pé táwọn bá pa ọ̀tá mi, wọ́n á fi kọ́ ọ̀tá Àríkẹ́ àbí ọ̀tá Mr. Lawal lọ́rùn just because of property. I'll bring more videos. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà, alẹ́ ẹ̀gà ń pa tó. Gistlover ní gbogbo ibikíbi tó bá wà. Wàá mọ sàárì àwọn ọmọ ẹ̀kọ́ tó kúrò láyé. Ó máa rárí kú tọmọtọmọ ẹ̀yàn. Àdàbí. Gistlover, ìwọ ló pa Mohbad. Ó dẹ̀ ní lára, ó fi rárí kú ni. Àìgbọ́n ìyàwó ẹ̀ ló fi tẹ̀lé. Torí gbogbo material tó wà ń tàn sìn, ó indict ìyàwó ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ló ń dárin lédi yẹn àti Mohbad. Gistlover, ó máa rárí kú ni. I will continue to bring more videos. I mean death threat videos. I've never seen it nílùú tó ní ọba, tó ní joyè. Kẹ́ máa sọ ní broad daylight, pé fẹ́ lọ fi 300,000 naira pa ènìyàn. Nílùú tó ní ọba, of me for 50 ni. 650. Màá fún ọ ní gèlè sí 650, màá fún ọ gèlè sí. Nílùú tó ní ọba, tó ní joyè, ẹ lè fẹ́ fi 300,000 naira. Ẹ fẹ́ pa ẹni tó employ àwọn èèyàn tó pọ̀. Nítorí pé ẹ mọ̀ pé ó ní ọmọ àkókò lọ́wọ́. Ẹ dẹ̀ ti ra fóònù fólórí burúkú Sàríyù tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀. Ìyẹn ti purọ́ fún yín wípé Mr. Lawal kó àwọn lọ búra pélé Lizzy lòun lọ yó, kẹ́nibọ̀dì má dòun láàmú. Ẹnu ṣó tún parọ́ wípé Mr. Lawal bá òun ta ilẹ̀ tí bàbá òun fún òun kí bàbá òun tó pọ̀, which bàbá ẹ̀ wà láyé. $300,000 ní Gistlover ló fi ń pa ògo ìdílé. Pátí tí wọ́n lọ yẹn, kí ló fàjà Mohbad àti ìyàwó ẹ̀ Gistlover? Sorry, my phone. Kí ló fàjà Mohbad àti ìyàwó ẹ̀ Gistlover? Ta ló ní foreign number tó fi pe driver? Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà, wọ́n lè gà ń pàtó. Àṣejù Lizzy ti pọ̀ jù, kó dákẹ́ àbí mo ti dákẹ́. I will bring some evidences. Gistlover, you are going nowhere. You killed that boy. Ìwọ nìkan ló ní instrument tó máa lọ pààyàn. As cheap as 50,000 naira. Ìwọ nìkan ló ní instrument tó máa match lọlé àwọn èèyàn. Tó máa match lọ sí ọ́fíìsì àwọn èèyàn. Àwọn tó lọ tó fi nǹkan gbá Mohbad níbi tó lọ kọrin, ṣé kì í ṣe àwọn tó ní kan match wá sọ́fíìsì mi àti lẹ́yìn? Ṣé o mọ̀ wípé ṣé o mọ̀ wípé àwọn tó máa ń lò ọ́fà Mohbad ní ọtí? Ṣé o mọ̀ pé wọ́n ọ́fà Mohbad ní ọtí?
nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Bá mi parí kẹ́ pé kó respond kó jọ àwọn tèmi ń bínú. Ó dà. Okay, talk with you. Ẹ jẹ́ ká gbọ́ ilé. Ẹ jẹ́ ká gbọ́ ilé. Ẹ jẹ́ ká gbọ́ ilé. Mo ń lòdù fídíò kan. Ẹ rí pé ó lẹ́tì kẹ̀. Pẹ̀lú àwọn evidences tí mo mú jáde, ta ló pa Mohbad? They are not, ẹ má worry. Gistlover ò mọ anybody. Àṣírí lẹ́gbọ́ yìí. Ó máa ń fi secret hold wọn ni. Ó máa ń fi secret hold wọn. I'll bring more videos, evidence. Inú nǹkan tí mo fi hàn nísìn, ó láwọn máa match wá sílé mi. Àwọn á match wá sí ọ́fíìsì mi. Another evidence said báwọn ṣe lọ sí kóòtù yìí tí kóòtù ò bá favour àwọn máa ṣe plan B fọ́tà mi. Ṣùgbọ́n mi ní plan B kan lọ pa ẹni yẹn. Fídíò tán sì ṣe ní 2 weeks ago, ó ní ṣáwọn ò rí anybody ní Nàìjíríà tó lè pa àwọn ọmọ òun láì ṣe mi. Wàá rí pé everybody that around Gistlover is all about killing people. Wọn kì í sọ pé ẹja àná is all about killing people. Even ti Tom Jones right up ẹ ó ní na these people too slow. I don tell them make them put tire for her neck and put petrol on time, but they are too slow. I'll go and bring it tomorrow. I'll show you. Nílùú tó ní ọba, tó ní ìjòyè. Gistlover nìkan ló ní material àti àwọn ọmọ tó ń bá pààyàn. Gistlover ló pa Mohbad. Nígbà tó pa Mohbad tán, the main target tó fẹ́ pa Mohbad ni wípé ó fẹ́ fi kọ́ Naira Marley lọ́rùn. But major reason tó fi pa Mohbad, ó fẹ́ gba donation. Ó fẹ́ fi leyin, ó fẹ́ fi gba gbogbo property. Ó ti ń bèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ Mohbad kí ló ti rà, kí ló ti ní, wọ́n sọ pé ó nílẹ̀, ó nílé. Ó ti sọ fún wọn pé tó bá kú tán àwọn á raise fund, àwọn á kọ́lé. Without gili, ó fún wa ní 400. Ó fún mi ní 550. Tó bá ti ní property ní Nàìjíríà, ẹ̀mí ò dé lọ́wọ́ Gistlover. Gistlover killed Mohbad because of properties. Ẹ rí pé energy tí Gistlover ń lò lórí Lizzy. Ẹ rí pé kò rí energy yẹn lò lórí ẹni tí ò kọ́lé. Give me another plate, please. Gistlover eliminate that boy because of property.